Africa Content TV. Sọlọ́ alánàbẹ̀rẹ̀ Karim. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin kọ́mítì tí ó wá ṣètò yìí. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ilé àtọ̀nà yín kò ní dàrú. Most especially bàbá wa Alhaji Saka. Gbogbo reconciliation committee tó máa ń ṣe, ó máa ń yọrí sí rere. Àti bàbá wa ó sì Àgbọ́lá. Eléyìí tẹ́ ẹ ṣe lénìí náà ó máa yọrí sí rere. Ó wá ń fi èkó yìí dúpẹ́ lọ́wọ́ His Excellency, our pragmatic executive governor of Oyo State. Torí ẹni tó máa ń list ni fún ìgbésẹ̀ tí wọ́n gbé lénìí, torí kò wáyé ní láì ní onímọ́tò rí. À ń sọ̀rọ̀ onímọ́tò ń bí, onímọ́tò ó pé oríṣi méjì. Road Transport Employers Association of Nigeria organization kan ni. NURTW organization kan ni. Tí ẹ bá lọ wọnú history throughout Nigeria, history Ritian, ẹgbẹ́ road kò kí n ṣe ẹgbẹ́ oníjàgídíjàgan. Sorry, observations àyájọ́ kí n tó máa lọ. Ambassador Arápájà, Ọlọ́run bá mi dúró tẹ̀yìn náà, kò ní bàjẹ́ lórí yín. Lórí nínú history tí wọ́n wá ń sọ lọ yìí, tẹ́ bá lọ wo history onímọ́tò in transport sector, ẹgbẹ́ Ritian ẹ̀sẹ̀gbẹ́ oníjàgídíjàgan. We are peace and love association. Tí alájẹ bàbá Bọ́lá wọ́n sọ̀rọ̀ gan bí wípé lórúkọ ẹgbẹ́ onímọ́tò àwọn tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn yóò tọrọ àforíjì torí wíìrìtìà àní kọrọ àní stéèmì kankan rí. Way forward sáà náà sáà mo ń sọ̀rọ̀ ní sáà. Way forward táwa ní ní sáà. Now ibi way forward tí àwa ń sọ èmi akẹ́kọ̀ọ́ wa sí àkíyèsí ni pé ẹjọ́ àfarabalẹ̀ gbọ́rọ̀ wọn. Èmi akẹ́kọ̀ọ́ wa sí àkíyèsí àti gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ wàláì irú organisation yẹn gbé kalẹ̀ lẹ́nìí ìyẹn ni òní jó sí wàhálà mọ́ láéláé nínú ẹgbẹ́ onímọ́tò torí gbogbo wa á sọ̀rọ̀ wa di ọmọ ìyá á jọ bára wa ṣe kò ní sí jàgídíjàgan mọ́. Tá bá wo Ogun State bí wọ́n ṣe ń ṣe lóògùn State gbogbo kò síjà ẹgbẹ́ róòdù àtẹgbẹ́ National Union they are one kò síjà kankan mọ́ àjọ ń bára wa lòde àjọ ń bára wa ṣe everything. So fún díẹ̀ yìí mo rọ ọlọ́lá jùlọ wa àti gbogbo ẹ̀yin ìgbìmọ̀ tí wọ́n ṣètò kínní lẹ́nìí ẹ jẹ́ kí wọ́n harmonize kínní yìí dáadáa tí òfin ní síjà gidi àgẹ́ láàrin wa mọ́ road transport employer àti NURTW ọmọ ìyá kan náà gbogbo wa Ọlọ́run ti jẹ́ kó bàjẹ́ sà. Ẹ ṣeun Alhaji wẹ́rẹ́. Okay. Sọlú alánàbẹ̀lẹ̀ Karim. Orúkọ títí èmi ni Alhaji Hamidu Mustapha kéèké wẹ́rẹ́ ní sẹ́wọ́lúwa. Mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin bàbá wa àtẹ̀yin agbófinró. Mo kí bàbá mi Alhaji Àtúnwá Tókè olóòtú ti kárí ń pẹ́ o. Ìmọ̀ àtẹ̀mí fẹ́ fún gbogbo ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni pé gbogbo bàbá àṣejọ wáyé àti ríra wa ó ti pẹ́ bọ̀tí ọjọ́ èlé inú mi dùn gidigidi nítorí pé a ò lè dúró tira wa báyìí Ọlọ́run tó wá ní kó rí báyìí lónìí Ọlọ́run kò ní jẹ́ kí irú ti ṣẹlẹ̀ lọ kó tó ṣẹlẹ̀ láàrin wa mọ́ nítorí pé gómìnà Ṣèyí Mákindé a máa ń rò pé bóyá wọn mọ tí wọ́n ń ṣe ni wọ́n mọ tí wọ́n ń ṣe inú pé wọ́n mọ tí wọ́n ń ṣe òní tó ṣẹlẹ̀ ní òní yìí Ọlọ́run ọba ìbẹ̀rẹ̀ ìjọba ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run jẹ́ kí wọ́n gúnlẹ̀ ayọ̀ wọ́n ṣe gúnlẹ̀ ayọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ni Ọlọ́run jẹ́ kí wọ́n gúnlẹ̀ ayọ̀ ẹlẹ́ẹ̀kejì ìbẹ̀rẹ̀ pé wọ́n gúnlẹ̀ ayọ̀ ó ti bẹ̀rẹ̀ báyìí torí pé ní ẹ fi pé gbogbo ẹgbẹ́ awakọ̀ ní àpapọ̀ gbogbo ẹ̀yin gbogbo àwa ẹgbẹ́ awakọ̀ lápapọ̀
ẹ wá jẹ́ ká wò pé ní èní ó jẹ́ opportunity ẹlẹ́ẹ̀kejì fún wa tí wọ́n ó pè wá sírú ìpàdé yìí. Ẹ mọ̀ wá jẹ́ kí a lose opportunity yẹn padà again. Ẹ jẹ́ kí ẹnikẹ́ni wa kí a padà sílé, kí a má jẹ́ kí ọmọ wa kankan kó lọ sí ibùdó ọkọ̀ kankan ní àsìkò yìí tí wọ́n fi parí gbogbo ibi tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ ẹgbẹ́ awakọ̀ sí. So jí ọ̀rọ̀ nìyẹn ọ̀dọ́ mi rí. ẹ ṣeun ẹ̀yin tí ẹ ń wò wá nílé àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa kì í ṣe pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó kó gbogbo àwọn tó wà ní PMS dànù o ká tún fi tó yín létí pé PMS gbogbo àwọn tó wà ń bẹ̀ pátápátá àwọn náà ó ṣiṣẹ́ pẹ̀lú ètò tíjọba gbé kalẹ̀ fẹ́ntọ́ bá tẹ́ lọ́rùn ẹni tí ó bá ti tẹ́ lọ́rùn pẹ̀lú ètò ìjọba ẹni yóò sún sẹ́gbẹ̀ẹ́ step aside ẹ̀yin PMS tẹ́ wà ń bí ẹ dákun ẹ náwó kí wọ́n mọ̀ pé PMS wà ń bí sẹ́yìn pé PMS wà ń bí o ẹ ṣeun ó ní sẹ́tì mọ́ra ọ̀rọ̀ yẹn. What the government has done is to dissolve the executive committee of PMS in Oyo State. Of course, members of the PMS are still actively involved in this process. So, inclusiveness, the governor allow ń ṣe, òun náà ló ń ṣẹlẹ̀. Kò ń ṣe inclusiveness by elimination or substitution. Àwọn PMS wọ́n ṣì wà ń bí. But let me also say this. Our conversation with security aides that are here, somebody was saying, why is auxiliary not here? The auxiliary could have been here, but you have to understand the fact that Oyo State Police Command has said they want him for questioning over things they saw in his house. As until he is able to sort that one out with Oyo State Police Command, he will have been here. He will have been invited. But that is the issue here. But we have members of the PMS that are here, still representing the interest of the old order. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn oní tricycle, àwọn oní kẹ̀kẹ́ márúwá tí ó wà ń bí, one after the other. Ẹ̀yin oní tricycle tó wà ń bí ẹ̀ náà wọ́n sókè. Ẹ jọ̀ọ́ ìṣẹ́jú méjì péré ó yá tètè wá bí. Èròǹgbà yín lórí ohun tí we know there are various groups 2 minutes pápápá ni o various transport that are here. Please go ahead. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tabale tí ń débi ẹ sọ ibi tẹ́ ti wá tricycle group tẹ́ represent. Please go ahead. Way forward ni o àwọn kílẹ̀ fẹ́ ṣe way forward. Ẹ dárúkọ yín kẹ́ dárúkọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjókòó. Ọlọ́run bá wa dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ sọ̀rọ̀ sókè. Eléyìí tó ṣe mí níbẹ̀ ni pé mo ní tí mo kọ dání fún afẹ́ fún ìjọba láti. Ẹ mú nǹkan wá. Okay, no problem. Eléyìí tó ṣe mí láàánú nínú gbogbo ohun tí ó ń bẹ̀rẹ̀ níbí lónìí ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń pè jáde níbi mùsùlùmí ni wọ́n. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ̀ wá àwa tá a jẹ́ mùsùlùmí ká lo àǹfààní tí ń bẹ níbí ilé ni mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run ká lo àǹfààní ìjẹ́ mùsùlùmí wa pé ká fi change nǹkan nílùú yìí nítorí pé aláàjì ni wọ́n ń pè wá. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa bàbá. So máa rọ gbogbo àwa tá a jọ mẹgbẹ́ oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta nípínlẹ̀ Ọ̀yọ́ láti lè já sí pé àǹfààní tíjọba fẹ́ fún wa yìí ká lò dáadáa ká lò kó fi já sí pé kò ní sí pé àwọn kan wà níta tí wọ́n máa wọ pátá lásán gun kẹ̀kẹ́ tí n bá ń lọ ní gbòòrò tí mo wá ń pera mi lẹ́mẹ̀gbẹ́ oníkẹ̀kẹ́ ó máa ń dójú tì mí nítorí pé ẹlòmíì ò wọ pátá lásán ẹlòmíì ò wọ singlet lásán láti gun kẹ̀kẹ́.
Orúkọ mi ni Saheed Ọmọowó, aṣojú PMS ọ̀kadà àti márúwá lọ́yọ̀ state. Ọ̀rọ̀ tèmi fẹ́ sọ pọ̀. Nǹkan tá a fẹ́ tọrọ lọ́wọ́ ìjọba wa ni pé bí wọ́n bá bẹ̀rẹ̀ ètò apá kejì ti PMS lọ́yọ̀ state, níta tọrọ lọ́wọ́ wọn ni pé kí wọ́n bá wa ṣe páàkì. Ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́. Tó rárí pé kò síbi tọ́kadà àti márúwá ò lè páàkì sí. Lẹ́yìn pé bóyá tí bus stop bá wà tí ó dúró sí, but ibi tó máa jẹ́ gáràjì fún ọ̀kadà àti márúwá náà láti wà. Kò ní jẹ́ kí wàhálà à ń kọlu mọ́tò bàbá olówó kan, à ń kọlu mọ́tò ẹnìkan, kò ní jẹ́ kó wà. So arọ ìjọba kíjọba ó bá wa ṣe yẹn, Ọlọ́run ní jí ó bàjẹ́. Adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa ilé tí ẹ̀ ń darí ètò ní àpapọ̀ nítorí ìjọba àkókò. Orúkọ mi ni Comrade Yusuf Muritala tí mo jẹ́ aṣojú fún àpapọ̀ gbogbo ẹgbẹ́ oníkẹ̀kẹ́ àti onímárúwá tí a mọ̀ sí Unity Forum ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní abẹ́ ẹgbẹ́ yìí la ní àwọn ẹgbẹ́ 10 tí wọ́n jẹ́ Registered Union and Association tó ní nǹkan ṣe pẹ̀lú kẹ̀kẹ́ àti márúwá. Nínú wọn ni ACCOMORAN, MUTOAN àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tí ó wà ní ibẹ̀. Láì ní gba àsìkò, ìwé méjì tí ó wà lọ́wọ́ mi yìí màá present ẹ̀ fún àwọn ọ̀gá wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó wà ń bẹ̀ tí wọ́n máa bá wa bójú wò tó dẹ̀ máa ran ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́. Nínú àwọn wàhálà tí a fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n bá wa fojú tó, òun gan ni pé ẹ̀rí pé nígbà táwọn bàbá wọn wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ onímọ́tò, ẹgbẹ́ onímọ́tò, ẹgbẹ́ onímọ́tò. Ṣùgbọ́n àwa táwa ń sọ̀rọ̀ ẹ̀, àwa ò sọ nǹkan kan ju ọ̀rọ̀ ọ̀kadà àti márúwá lọ. Ó sì ti pẹ́ tá a ti ń béèrè fún wípé nínú tó ń fa jàgídíjàgan nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ síwájú kí ẹnjìnìà Olúṣèyí Mákindé tó dé, òun ni ọ̀rọ̀ ṣíṣe òpinya iṣẹ́ fún àwọn tí wọ́n wà ní agbínú iṣẹ́ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n inú wa dùn nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ dé tí wọ́n come up pẹ̀lú PMS. Àwọn ìmọ̀ràn tí a mú wá nígbà yẹn, gọ́vnà fi wá lọ́kàn balẹ̀ through àwọn aṣojú tí wọ́n máa ń rán fún wa pé ọjọ́ kan ń bọ̀ táwa ò mọ̀ pé irú ọjọ́ èní ni ó jẹ́, wípé iṣẹ́ yẹn máa lọ ní ìrọwọ́-rọsẹ̀. Tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ rí ojútùú sí ọ̀rọ̀ wàhálà tó máa ń wáyé láàrin onímọ́tò àtònímárúwá àtọlọ́kadà, kí wọ́n bá wa ya ọlọ́kadà àti onímárúwá, kí wọ́n yà wọ́n kúrò ní agbọ́nu àwọn onímọ́tò. Eléyìí yóò jẹ́ ètò tẹ́wa lọ́rùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọwọ́. Mo rò pé ẹjọ́ mà mo rò pé àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ jáde pé tíjọba fẹ́ nì ẹ jẹ́ wọn kọ́ tí ọkùnrin ń sọ ọ́ lẹ̀ dáadáa. Àwọn onímọ́tò ní, àwọn oníkẹ̀kẹ́ márúwá ọlọ́kadà, àwọn tí ń gun kẹ̀kẹ́ márúwá àtọ̀kadà ní ìjọba ni ó ṣètò. Ẹ má dà wọ́n pọ̀, ẹ fà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀, ẹ má gbowó lọ́wọ́ àwọn lọ́tọ̀ọ̀tọ̀, kó má jẹ́ pé àwọn ọmọ sì gbà lábẹ́ àwọn kan. Yeah, my name, ladies and gentlemen, I appreciate you very much, sir. Ambassador Arafaja, pleased to meet you, sir. My name is Comrade Yetunde Alabi. I am the state chairperson of Motorcycle Transport Union of Nigeria, Oyo State Chapter. We appreciate the efforts of the state government so far. Then I will say I give it to him all, our able governor, Engineer Seyi Makinde, for allowing us to operate in the state. We are a peaceful union and we are a law-abiding citizen. We are an autonomous body of NURTW. Tokyo knows very well. Other executives of NURT and all that. We appreciate you all. So, a máa sọ wípé a máa tẹ̀lé gbogbo òfin àti ìlànà tí ìjọba bá fi sílẹ̀. And we will also help the state government and all associated, all the security agencies to flush out all the criminals and associated criminology in the state.
Our union is a peaceful union. We don't fight. We don't fight. Our weapon is biro and our paper. We don't fight. Up Muton. God bless you, sir. God bless you all. Salut ala nabili karim. Mo kí gbogbo ẹ̀yin bàbá àti ẹ̀yin ọ̀gá wa lẹ́nu iṣẹ́. Orúkọ tèmi ni Ahmed Badmus tí gbogbo èèyàn mọ̀ sí poli. Iṣẹ́ márúwá ni èmi ń ṣe. Gbogbo àwọn márúwá náà ta dẹ̀ pín yẹ́lẹyẹ̀lẹ abẹ́ union gbogbo wa ti kúrò. So àwọn tó ń pera wọn ní tuam mutum akumura gbogbo wa jọ ń ṣiṣẹ́ pọ̀ tẹ́lẹ̀. So ọlọ́run ọba tó sílẹ̀ kan jó ni yóò bá wa fún gómìnà wa ní ọgbọ́n àti òye síwájú sí tí ẹgbẹ́ wo fi wà lójú kan. Ọlátúnjí Ramon Alábí lórúkọ mi. Mo jẹ́ alága fún Allied Truck Transporters Association of Nigeria ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo kí ọ̀jọ̀gbọ́n àti ẹ̀yin bàbá ambassador àti gbogbo àwọn aláṣẹ àti agbófinró ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ tèmi kò pọ̀ púpọ̀ nítorí a ti kẹ́kọ̀ọ́ tó pọ̀ ń bíbá ilé ní. Ìmọ̀ràn ni ọ̀rọ̀ tèmi fẹ́ já sí. Ọ̀rọ̀ bí ìmọ̀ràn bí ọ̀rọ̀. Mo fẹ́ kí gbogbo àwọn tó jẹ́ transporter pátápátá l'Ọ̀yọ́ state kí wọ́n kẹ́kọ̀ọ́ látara nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo fẹ́ kí a lọ bára wa sọ̀rọ̀, kí a lọ mọ̀ wípé ọmọ Yorùbá àtàtà ọmọlúàbí, kí ìwà ọmọlúàbí kó wà nínú wa. Nítorí pé iṣẹ́ tí à ń ṣe ní orílẹ̀-èdè yìí, tí wọ́n bá sọ wípé kí wọ́n yọ iṣẹ́ ọkọ̀ kúrò láàrin ọ̀sẹ̀ kan, ọrọ̀ ajé orílẹ̀-èdè náà ó bàjẹ́. So nítorí ìdí èyí, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ excellency. Bákan náà mo ń fi àsìkò yìí rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa tá a jẹ́ ọlọ́kọ̀ ẹrù, a ò ṣe bẹ́ẹ̀ ní park, kí wọ́n jọ̀wọ́ kí wọ́n ṣètò park fún àwa ọlọ́kọ̀ ẹrù nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun, ẹ ṣe. Next. Ìṣẹ́jú kọ̀ọ̀kan ni ẹ dákun. Ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ ẹ̀yẹ mọ̀ tó sọ mọ́. A kí gbogbo ẹ̀yin àgbàlagbà. Orúkọ tèmi ni Kamorudeen Adéyẹmí, alága fún ẹgbẹ́ ọlọ́kadà Amalgamated Commercial Motorcycle Owners and Riders Association of Nigeria. Ìmọ̀ràn wa sí ìjókòó yìí lónìí ni wípé kí wọ́n jẹ́ kí ẹgbẹ́ ọlọ́kadà ó wà lọ́tọ̀. Bẹ́ẹ̀ ni sà, àwa fẹ́ kí ìjọba kí wọ́n tó gbé iṣẹ́ yìí lé ẹnikẹ́ni lọ́wọ́, kí wọ́n make sure pé ẹni tó ní ìwé àṣẹ tó sì lọ́mọ ẹgbẹ́ ni, kó má jẹ́ pé nìkan tí ò ní ìwé ni wọ́n lọ fi sí ìpọnnu iṣẹ́ yìí. Ẹ ṣeun, ẹ ṣeun. Yes sir. Ṣé gbogbo ẹgbẹ́ yìí kì í ṣe ọ̀kan náà ni? The last from. Let me stand on the existing protocol. My name is Comrade Dr. Olugode Solomon. I am the state chairman of ACCOMORAN. I want to make my suggestion on way forward to what we are here to make a contribution. What are the requisites for a civilized transport union in Oyo State? Union ó ti kọjá wípé ká kàn gba owó lọ́wọ́ àwọn onímọ́tò ọlọ́kadà. Ẹ máa rí báwọn tó ń sọ̀rọ̀ ṣáájú wọ́n ń sọ̀rọ̀ nípa mọ́tò, ṣùgbọ́n ọlọ́kadà tó ní márúwá là wá. Ọ̀rọ̀ wa a gbà pé àgbẹ̀ tó gbin oko ni ó ní láti fi fertilizer sí, ṣùgbọ́n ó gbọ́dọ̀ ro àwọn èèpo tí kò ní jẹ́ kí nǹkan tó gbìn kó so èso rere. Eléyìí ni àwọn kàńdá tó wà nínú ìrẹsì. Ó dùn wá wípé ìṣẹ́jú tán fún wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọlọ́kadà bó ti ẹ̀ pé orí wa náà building security orí wa náà building security lè lórí láti jẹ́ kí eléyìí wá ṣẹ. A nílò gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ pé a nílò autonomy kí a dádúró. Ẹlẹ́ẹ̀kejì wa ni wípé àwọn tí ò ṣẹgbẹ́ kankan òfin wa ò lè mú yàn sà, freedom of association wa, èèyàn lè ra ọ̀kadà kó máa gbé káàkiri, àdẹ lófin tó mú pé dandan kó ṣẹgbẹ́. So tí wọ́n bá lè bá wa enact òfin tó máa regulate ní sẹ̀tà àbíjọ kọ́kadà máa rìn ní báyìí, ẹ gbójúṣe lé wa lọ́wọ́ dẹni, ẹ gba vicarious liability, kó kálukú mọ̀ pé òun máa account. Freedom ò mí pè á ní àkáǹtì fún ní tá a bá ń ṣe.
agbègbè tí wọ́n wá rè wọ́n ló fẹ́ mójútó lọ́wọ́ báyìí àwa ni àkómọ́nà náà ń pè láti dáhùn fún ọ̀rọ̀ ọlọ́kadà onímàrúwá ṣùgbọ́n most of our garage ni màrúwá ti gbà so yín di eléyìí èmi náà ní ìwé tí a kọ ní ọdún tó lọ lórí ọ̀rọ̀ ètò ààbò a fẹ́ present ẹ̀ fún ìgbìmọ̀ yìí. Thank you. Gbogbo òwe yìí ni àwọn honorable ti ń yẹ̀ wò wọn àti ìkú òbí tí wọ́n ti ń kàwò kó lè bá àyá ni wọ́n gbégbèsè lórí ẹ̀ ẹ ṣeun gbogbo ẹgbẹ́ pátápátá gbogbo òfin ní constitution orílẹ̀-èdè jùlọ gbogbo òfin ẹgbẹ́ yín yẹn ó di wọ̀ lábẹ́ òfin tíjọba bá ṣe lẹ́yìn ìjókòó yìí. Talking about members of the public gbogbo ohun tá à ń ṣe lénìí àwọn ará ìlú àwọn náà ti ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí n pe ara àwọn health groups ara àwọn concerned members of the public ìṣẹ́jú kọ̀ọ̀kan lu Alhaji Ismaila Ashipa ẹ jọ̀ọ́ ẹ jáde ìṣẹ́jú kan lẹ́yìn ẹ̀ tí Demola Babalọba ṣì wà ń bí on behalf of NUJ ìṣẹ́jú kan. ẹ jọ̀ọ́ ẹ bá ń pàtẹ́wọ́ fásípa o ẹ pàtẹ́wọ́ fásípa o gbogbo òjénu o. bá mi. Good afternoon, everybody. Let me stand on the established protocol. Ẹ̀yin ọ̀gá wa kí yín o. Ohun tí àwọn èèyàn sọ gbogbo ẹ̀ la gbọ́ ṣùgbọ́n ohun tí wọn ò sọ ni mo fẹ́ sọ fún yín. Yes sir. Ẹ bá ń kọjú sáwọn kámẹ́rà. All over the world transporters union oríṣi èèyàn mẹ́ta ló ń ṣe àwọn tó lówó tí wọ́n ra mọ́tò tí wọ́n invest wọ́n fẹ́ fi ṣoríire ni wọn ò lè gbà kí wọ́n bàjẹ́ wọn ò lè jẹ́ tọ́ọ̀gì. Drivers mélòó gan mọ́tò pọ̀ ju drivers lọ commercial drivers gan tó mọ̀ pé ibi tóun ti ń rówó bọ́yàwó òun ni wọn kì í ṣe thugs. The third person ni àwọn system boys àwọn sundry workers. Ìgbà tí is it the technical something or something tó ń sọ̀rọ̀ àwọn ló yẹ kí wọ́n profile identity wọn personality wọn ọmọ Tokyo ni mí ọmọ wẹ́rẹ́ ni mí ọmọ èjì ògbè ni ọmọ bàbá Bọ́lá ni ọmọ kìnnì kan ni àwọn ọmọ yẹn ni wàhálà àwọn ọmọ yẹn ni kẹ́ ẹ profile tó ti ló kọ kò làgò mọ́lẹ̀ mọ́ gbogbo wọn ti lówó wọn ti yọkùn wọn àwọn ọmọ yẹn ní tó bá ti fún 2000 wọn mọ bí tí wọ́n ń lọ wọn kàn bá bọ́ọ̀nù mọ́tò ni wọ́n bá máa ṣe rádaràda ẹ̀yin ọlọ́pàá ṣe ń gbọ́ àwọn ní kẹ́ ẹ profile àwọn ní kẹ́ ẹ fi ọ̀rọ̀ wọn há ọ̀gá wọn lẹ́nu pé tọmọ yín bá ṣe báyìí yín lẹ́ lọ sí i torí pé tíbàdàn bá sọrúkọ èèyàn ẹ̀yà àjókòó jẹ́ o tó bá bẹ̀rẹ̀ sí kí yín wàhálà ni o oríkì burúkú ò ní bá yín ajagunla yín kò ní darógun sá ó dàárọ̀. sir baba mi ò kí understand yín gbà mí